أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. A kí ẹ̀yin olùgbọ́ wa pé ìkẹ́ Ọlọ́run kí ó máa bá wa. Tí a bá gbàgbé níbi tí a bá ọ̀rọ̀ dé nípa Zakatul Fitr, òun ni nípa òǹdíwọ̀n Zakatul Fitr tá a ti ṣe àlàyé rẹ̀ fún wa. Nǹkan tí a máa bára sọ lénìí ni pé ìgbà wo ni a gbọ́dọ̀ yọ Zakatul Fitr yìí. Ṣé gbogbo ìgbà tó bá wà ní àbí ó ní àsìkò? So lọ́dọ̀ àwọn àfáà oní fíkíù ó ní àsìkò tí èèyàn máa ń yọ Zakatul Fitr. Àwọn kan níbẹ̀ pẹ̀lú pé wọ́n ti á ní ìyapa ẹnu, bó tilẹ̀ wò kó jẹ́ kí wọ́n ní ìyapa ẹnu tó, ó sì ní àsìkò tí wọ́n gbé kalẹ̀. Àwọn kan sọ pé Zakatul Fitr yìí a lè yọ ní ọdún kù ọ̀túnla, pé ó kù ijọ́ méjì sí ọdún a lè bẹ̀rẹ̀ sí ní yọ Zakatul Fitr ní báwọn. Tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà wọ́n sọ pé Zakatul Fitr yìí ní ìgbà tí ọdún bá kọ̀la, yàní tí oòrùn bá ti wọ̀ ní ọdún kọ̀la ni a gbọ́dọ̀ ti bẹ̀rẹ̀ sí ní mọ́ yọ Zakatul Fitr yìí. So ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà wọn pa ẹnu pọ̀ ní ibẹ̀. Àmọ́ nígbà wo ni ó á parí? Nígbà wo ni àsìkò tí yóò hẹ́ndì? Àwọn kan ní pé àsìkò tí yóò hẹ́ndì títí tí a bá sì mí, yàní títí ìgbésí ayé ọmọ rẹ̀ tí ó fi parí, èyàn lè yọ Zakatul Fitr. Nítorí pé wọ́n ní pé Zakatul Fitr yóò lára àwọn fàrídọ̀ muwasa ni, tó yẹ pé àsìkò rẹ̀ fẹ̀, èyàn lè yọ ní anytime títí tí ẹ bá sì wà ní ayé. Bọ̀ àwọn kan ní pé no, kò rí bẹ́ẹ̀. Zakatul Fitr fún ọdún náà ni. So kò yẹ pé nígbà tí ẹ bá ní táìmù, ìgbà tí ó hẹ́ndì, àwọn kan ní pé nígbà tí oòrùn bá ti yẹ̀tàrí ni, àwọn kan sọ báwọn. Àwọn kan ní pé no, a sì lè yan títí di alẹ́ ìjọ ọdún, èyàn sì lè yọ Zakatul Fitr. So tá bá wo àwọn ráàyí, àwọn ọ̀rọ̀ táwọn àfáà yìí sọ yìí, a rí pé àsìkò tó fi ń dáa jù kí a yọ Zakatul Fitr wa òun ni látàlẹ́ tóòrùn bá ti, láti mọ́ group tóòrùn bá ti wọ̀ títí tí oòrùn fi yàtàrí ní ìjọ kejì, ní àsìkò tí fi ń dáa jù ni, tí ó sì ṣe àǹfààní tí Islam fẹ́ kí ó ṣe ní fún àwọn èèyàn. So eléyìí ní ṣókí ní àsìkò tí a máa ń yọ Zakatul Fitr. Kí Ọlọ́run kí ó gbà ní ọwọ́ wa. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.